Orílẹ̀-èdè wo ni ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò yìí lẹ lérò yìí pé ó yẹ kí ilé-iṣẹ́ tí ẹ̀ ń wò yìí ó wà? Bí irú ilé-iṣẹ́ yìí tó bá wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ó kéré tán irú rẹ̀ 4 tó bá wà ní ẹkùn mẹ́rẹ̀ẹ̀rin tó so orílẹ̀-èdè Nàìjíríà papọ̀, tí ọ̀kan wà ní South West, tí ọ̀kan wà ní South East, tí ọ̀kan wà ní North, tí ọ̀kan sì wà ní East. Ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò yìí, báwo ni iṣẹ́ àti ìṣẹ́ pẹ̀lú ìṣòro à ń wáṣẹ́ káàkiri yóò ṣe di ìrọ̀rùn tó láàrin àwọn ọ̀dọ́? Iye àwọn ọ̀dọ́ tí kò ní iṣẹ́ lọ́wọ́ yóò dínkù púpọ̀ láwùjọ wa. Ìwọ tí ò ń wo fídíò yìí, ẹ bá wa share kó dé ọ̀dọ̀ àwọn ìjọba àti àwọn aláṣẹ orílẹ̀-èdè yìí. Púpọ̀ nínú àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọn ò kúkú ya ọ̀lẹ rárá, ṣùgbọ́n àìrí iṣẹ́ kan ṣe àti àìrí òpó kan dìmú bí oyún inú, òun ló fà á tí púpọ̀ àwọn ọ̀dọ́ yìí tí wọ́n fi ń ṣiṣẹ́ tí kò yẹ, àti wípé ọwọ́ tó bá dilẹ̀ ni èṣù bẹ̀ níṣẹ́. Ẹ̀yin alẹ́nulọ́rọ̀ níbi ètò ìjọba, ẹ̀yin alẹ́nulọ́rọ̀ láàrin ìlú, ẹ̀yin alẹ́nulọ́rọ̀ àti gbogbo ẹ̀yin tí orí ṣàdá tí orí ṣẹ́gi ọlà fún lórílẹ̀-èdè yìí, ẹ wo irú ilé-iṣẹ́ báyìí kí ẹ sì ṣe àgbékalẹ̀ rẹ̀. Kò bá jẹ́ aládàáni, kò bá jẹ́ titi ìjọba, àwọn ènìyàn tí ó máa ṣiṣẹ́ ń bẹ̀ yóò tún dínkù sí àwọn tó ń wáṣẹ́ káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà. Púpọ̀ nínú àwọn ọ̀dọ́ wọ̀nyí ni wọ́n sì ti di ọ̀gárá ọlọ́ṣà nítorí àìrí iṣẹ́ kan ṣe. Bó o bá mi, mo di onílé, bó o bá mi, mo di olè. Pẹ̀lú bí oúnjẹ ṣe kókó tó ṣe pàtàkì fún gbogbo ọmọ ènìyàn, bí àwọn ìjọba wa bá dá irú ilé-iṣẹ́ yìí kalẹ̀, bóyá ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan, kí wọ́n ó gba àwọn òṣìṣẹ́ tí yóò máa dá oko pákí rẹpẹtẹ, kí àwọn ènìyàn kan sì jẹ́ alámòjútó rẹ̀. Báwo ni ìbá ṣe rí? Ọlọ́run kúkú jogún ilẹ̀ tó dára tó ń sàn fún wàrà àti fún oyin fún orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ohun tó yẹ kí ó kó bọ́ àwọn ìjọba wa bọ̀ wọn ò bọ́. Wọ́n ní àwọn lè bọ igba abẹ́rẹ́ lóòkùn, wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀, wọ́n ń pa làpálàpá. Púpọ̀ àwọn ènìyàn tí ìlú dìbò yàn ni wọ́n ń kó owó ìlú jẹ, tí wọ́n ń pa owó ìlú ní pọ́npọ́. Bí irú wọn bá fi owó tí wọ́n ń kó jẹ yìí tí wọ́n fi dá irú ilé-iṣẹ́ yìí sílẹ̀, báwo ni kò bá ṣe rí? Báwo ni ò bá ṣe dára tó? Ọ̀nà kan pàtàkì rèé tí gbogbo ọ̀dọ́ fi lè padà sí oko. Ẹ̀yin náà ẹ ronú kí ẹ sì wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí yóò máa ṣiṣẹ́ ní irú ilé-iṣẹ́ báyìí tí ìjọba bá ṣe àgbékalẹ̀ rẹ̀. Àbí ṣá lè sọ wípé kò sí owó lápò ìjọba tí wọ́n fi lè dá irú ilé-iṣẹ́ báyìí kalẹ̀ ni? Púpọ̀ nínú àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà báyìí lóde òní ni wọn kò dé oko rí. Sí ẹni tó kàwé láti ilé ẹ̀kọ́ primary school títí tó fi dé yunifásitì tí kò dé oko rí, tí ẹ wá sọ lọ́sàn gangan wípé kó padà sí oko, yóò jẹ́ ìṣòro ńláńlá fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Yóò sì ṣòro fún wọn láti lè padà sóko. Irú àwọn ilé-iṣẹ́ báyìí ni ìjọba lè ṣe àgbékalẹ̀ rẹ̀ tí wọ́n fi lè jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n padà sí oko pẹ̀lú owó oṣù tí ìjọba yóò máa san fún wọn. Yóò sì jẹ́ èrè fún ìjọba torí wípé wọ́n máa ta oúnjẹ yìí fún àwọn ará ìlú. Ẹ bá wa share fídíò yìí kó dé ọ̀dọ̀ àwọn gómìnà wa ní ilẹ̀ Yorùbá. Ṣá lè sọ wípé kò sí owó tí wọ́n ó fi ṣe àgbékalẹ̀ irú ilé-iṣẹ́ báyìí ni? Onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ ronú sí i. Gómìnà Babájídé Sanwó-Olú ní ìpínlẹ̀ Èkó, ẹ gbà á yẹ̀wò. Gómìnà Adémọ́lá Adélékè ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ dá ọgbọ́n ìgbàlódé kí àwọn ọ̀dọ́ yìí kí wọ́n lè padà sóko. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ní ìpínlẹ̀ Ògùn, ó di ọwọ́ yín àmúlélẹ̀ o. Gómìnà Abíọ́dún Àbáyọ̀mí Oyèbámíjí ní ìpínlẹ̀ Èkìtì, ẹ gbìyànjú ẹ̀ wo, èso rere ni yóò so. Gómìnà Lucky Ayédatiwa ní ìpínlẹ̀ Oǹdó, ọ̀rọ̀ ìmọ̀ràn rèé o láti ẹnu Abẹ́rẹ́kẹ́rẹ́ Adépìtẹ́. Bí ayé bá ti ojú àgbàlagbà bàjẹ́, àìmọ̀ wá wù wọn ni o.